ní oúnjẹ tó ń bá mi prepare ìyẹn wà nínú kúlà ó bá mi gbé sórí dining so ẹnu kẹ́mi kan wọlé mi kàn gbé yẹn ń tèmi ni wọ́n á léyìn tó wà nínú take away yẹn pé wọ́n ti fi sniper sí ògbó eku pé ikú disturb nílé so òun ni èmi kàn gbé wá ń tèmi bọ́ as far as sọ pé àwọn ará ọ̀run àwọn ọ̀run mọ̀lẹ́ ní àkùnfò pé kò sí iṣu mọ̀kọ́ ní kí n sọ fún yín ní sà. dó aráàlú ló jẹ kí ni dó ntí ṣé kò dágun àbí ntí ń rò ní ṣé ìṣìkìní tá a gbé lọ bí àwọn rúmọlẹ̀ kí ni wọ́n fi sí. sniper ni na wọ́n ní bí nǹkan máa ń ṣe kúté. pọ́ńtì lọ́wọ́ tó bí ń dín lọ́sọ̀ bí ń dín mo dágun ó ti parú mọ́lẹ̀ tí ó ní ntí wọ́n lè lò sí wá. kò ẹ̀sà ẹ ṣe sùúrù kò ségun fún eku kò sẹ́ni fẹ́ rescue eku kò sẹ́ni fẹ́ rescue ẹ̀ eku bá ti kú ó ti kú nìyẹn. ẹ̀yin tí ìmọ̀ pààyàn. bí 2 hours. lèyàn fi kú lèyàn fi kú ó ti parú mọ́lẹ̀.